di àná. Wọ́n ní wákàtí náà kọ́ mi. Ẹni tó bá jókòó bá mi ṣàánú ẹ̀ sọ pé mọ́mì tí yóò ní báyìí lówùúrọ̀ ni. Nítorí bá ṣe ń yan ọlọ́run tó ti gbogbo ẹ̀dẹ́ ní títì. Ẹlòmíjà sì ń sùn níbi tó wà. O ò rí bẹ́ẹ̀ ní ẹ̀wọ̀n pẹ̀lú ni. Ẹ má bínú pé mo sọ bẹ́ẹ̀. Níbi tí wọ́n yin ọlọ́run. Ọlọ́run fún ẹ máa ń sọ̀ kalẹ̀ láti pín ìbùkún. Ṣé ẹ ò fẹ́ ní pẹ̀lú ẹ̀ ni? Bàbá ṣé ò fẹ́ ní pẹ̀lú ẹ̀ ni? Kí ló wá dé bí ẹ̀ ń sọ? Sọ ìgbé àwọn èèyàn máa ń ṣe ẹ wá dùn. Irú àwọn àsìkò báyìí ní máa ń rí àpò ẹ̀ ní sáré ṣùwọ́ ẹ̀ sókè. Sáré ṣùwọ́ ẹ̀ sókè. Ṣó ṣe dáadáa? Ṣó ṣe dáadáa? Ṣé o bá wọn tí wọ́n ṣe yìí? Ẹlòmíì káwọ́ sọ́ọ́lì ní wákàtí yìí. Ṣé o ní tó fi káwọ́ sọ́ọ́lì? Wọ́n ṣe lọ́jọ́ ṣe wá jíṣẹ́ fún wípé mọ́mì á gbìyànjú ṣùgbọ́n ẹ̀mí ẹ̀ ti kéré. Ẹ̀mí ẹ̀ ti lọ. Ọwọ́ tó ká yẹn, àwọn afẹ́ ọwọ́ tó ká sókè, arábìnrin yẹn ọlọ́run ni. Sáyé sọ pé ọlọ́run ayébáyé owó ṣe fà. Àtàwọn ẹ̀mí mẹ́ta mẹ́ta ní ìwà ṣáà ọwọ́ ìwé ọlọ́run ìbò ti sọ tẹ́lẹ̀. Ọlọ́run ayébáyé owó ṣe fà. Ó ṣe àtòrí pé ó gbọ́. Ó yẹ sọ bẹ́ẹ̀ rọ̀. Ayébáyé owó ṣe fà. Ọwọ́ ìwé mẹ́ta mẹ́ta. Ayébáyé owó ṣe fà. Thank you.